Kanu ti bẹ̀rẹ̀ sí ní kà bòròbòrò nílé ẹjọ́ lénìí kódà ó dárúkọ àwọn governors kọ̀ọ̀kan àwọn mínísítà orúkọ Babájídé Sanwó-Olú ó wà nù wọn Malawi Brutai àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀ẹ́dá gbọ́rọ̀ tí Alhaji Oríyọmí tí wọ́n sọ nínú fọ́rọ̀ yìí kódà omi ti fẹ́ tẹ̀yìn wògbé lẹ́nu ẹgbẹ́ kan tí wọ́n sọ ó gbẹnu tó ń rúgbó bọ̀ báyìí o. Kanu mọ̀ tí ń dákọ̀ àwọn gómìnà kan. Yóò dákọ̀. Wọ́n dákọ̀ àwọn ministers our military chiefs witness as how láti wá ṣerú witness wo ni. kìíní yẹn náà ojú bákan. ṣé wọ́n wá jẹ́rìí rẹ̀ ni àbí kí wọ́n wá sọ pọ́n náà lọ́wọ́ ń bẹ̀ àwọn jọ ń ṣe ni. ẹ já wo nǹkan tó fi fọ́nù story. ẹ̀ka story page 3 page 3 Kanu why I want governors ministers military chiefs as witness. Governor, ministers, and former military chief are among notable personalities listed as witness by indigenous peoples of Biafra. IPOB leader Nnamdi Kanu was witnessed in his terrorism case. I think terrorism not going. The IPOB leader, whose case submission was dismissed by Justice James Omotosho, is due to open his defense on the trial. Ministers Nyesom Wike, FCT Minister David Umai, Minister for Works, Army Chief General Theophilus Danjuma, and General Chuko Brutai are among 23 witnesses whose names were front-loaded by the IPOB leader. Also listed as witness are Imo State Governor Hope Uzodinma, Lagos State Governor Babajide Sanwo-Olu, former Abia State Governor witness ni pé àwọn wo lẹ́lẹ́rìí rẹ̀ o fún gbogbo ohun tó ń ṣe o. In a document filed yesterday, which he personally signed, Kanu prayed the court to extend the 6 days earlier granted him to conduct his defense to 90 days. Ntọ́ wà ń bẹ̀ náà nìyẹn. Ó lè ṣe pé bóyá ẹ jẹ́ kẹrù báyìí. Ẹrù dáadáa. Bóyá wọ́n yẹn ti sọ statement kan tó ní í ṣe pẹ̀lú secession tó ṣe pé ó fẹ́ lò ní court of law wípé nǹkan tó ń ṣe yìí àwọn kan ti sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ rí a ò lè sọ. For example, pé Danjuma sọ̀rọ̀ ń gbà kan pé ká protect ara pẹ̀lú gun or any other weapon tá a bá ní against àwọn terrorists bóyá ó fẹ́ lorú àárín yẹn ni but Babájídé Sanwó-Olú nìkan ni mi ò bóyá ó fẹ́ lò pé Yorùbá náà because kò nísì tó ṣe fi wọ́n síbẹ̀ ó nìkan ló mọ̀ bóyá fẹ́ pé Yorùbá náà ti gbérù gbèsè yẹn rí tí ò sí problem. ṣé Sanwó-Olú wa ló gbé. ṣé Sanwó-Olú ló gbé. sẹfẹ gbọ́. àfẹ́ gbọ́ jàre. August 2008 ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tẹ́rù sí bà mí pé a gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú nǹkan tí Nnamdi Kanu sọ. àwọn MEND movement for emancipation of Niger Delta tí Henry Oka and the rest of them lead wọn nígbà yìí. àwọn MEND àṣírí kan tú sọ́wọ́ lóṣèlógún pé army general kan and 9 military officer wọ́n ń jí weapon nílùú Ìṣológun wọ́n sì ń tà fún MEND. Now they were caught wọ́n sì set military tribunal fún wọn and they were convicted for life imprisonment. Now in that process Yar'Adua àwọn sẹ́ǹsì pé àwọn gọ́fúnà kan náà wà táwọn náà ń raise support fún MEND. wọ́n wá sọ́mọ̀ wọn people should go and check it o wọ́n lọ fa check ẹ̀ ó wá sọ́mọ̀ wọn sí jókòó bí kí lè fẹ́ gbà inú kìlù mọ́ tòrò inú kìlù mọ́ gbóná mọ́ lórí. He gathered all the governors in that region ó wá sọ fún Goodluck Jonathan vice ńgbà yẹ igbe kò ń lọ mójú táwọn guys tó wà ní creek kó bá wọn sọ̀rọ̀ sógbà wọn ò lè dárúkọ àwọn mọ́ governor fún Jonathan pé ta ni òun ti bí tí àwọn ń finance yín bí kò wọ́n ń wo weapon táwọn MEND lò àtàwọn masob ipe
tí ajá wọn ọba lẹ́ni lẹ́yìn wípé weapon yìí wọ́n ju nǹkan tí ẹnìkan kan lè dẹ̀yà kọ lọ iná ìgbà àṣírí abẹ́rẹ́ sí tún sọ́wọ́ Yar'Adua pé àwọn gọ́vnọ̀ wà tó ń sọ́pọ́ọ̀tì àwọn mend nígbà náà lọ́hùn ó wá pa àwọn guys yìí ó wá ní pé àwọn militants yẹ ó wá ní pé they are very refined guys highly intelligent ó wá ní pé kí ló fà á kí ló bí kíní wọ́n wá ń tú àṣírí fún pé àwọn gọ́fìnà kan wà ní pé àwọn sọ pé àwọn ò lè jẹ́ kó àwọn jáde ṣùgbọ́n ìyẹn máa dà lóru lọ. wọ́n ṣiṣẹ́ lábẹ́nú. bẹ́ẹ̀ ni now tí Nnamdi Kanu bá sọ̀rọ̀ bá jáde ok tó kún báyìí tí wọ́n bá tọwọ́ bọ̀ dáadáa ok àwọn àṣírí kó padà wọ́n tú sẹ́ni tí ìlú bá ń dàrú àwọn political figure and some captain of industry kan wà tí wọ́n benefit inú crisis ìlú. of course. now wọ́n á fẹ́ lè kan gbá front kó wọn dàlúrú lọ àwọn amórínù sí sálẹ̀. a sọ pé àwọn eléyìí ni o. a sọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ó máa ń ṣẹlẹ̀. ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. now wọ́n máa dákọ̀ Wike náà. wàhálà ń bọ̀ ń bì kíní gan. now ẹ máa gbọ́ later àwọn gọ́fìnà yẹ torí pé àwọn enjoy immunity àti pé political coloration protect wọn Yar'Adua kan bẹ̀ wọ́n ni wípé ẹ má jẹ́ kí agenda ọ̀hún láti paná crisis American kó somersault. Now there was a man there tí màá gbàgbé wọ́n pè ní Lukman one of the ministers under Yar'Adua ni òun wá ń pè àwọn area bẹ̀yẹ ní rascal good those rascal people in that region torí pé wọ́n lépo. Now ọ̀rọ̀ yẹn wá ta sí kan lára àwọn ministers tó wá láti bẹ̀rẹ̀ létí ó wá lè pé ẹ lọ kìlọ̀ fún Lukman kó yẹ mọ́ rìfáà sí àwọn èèyàn òun lápapẹ̀rẹ̀ àṣọ rascal mọ́ torí pé ẹ̀tọ́ àwọn làwọn ń jà fún. Now the point is this issue of this secession or no secession èmi ti mọ̀ wípé tẹ́tẹ́lẹ̀ pé àwọn kan wà tí wọ́n wà lẹ́yìn Nnamdi Kanu ẹni tó náà wọ́n kéńjọ́ sí tó náà fẹ́ tẹ́wọ́ gbà tí ọba ní bá. tó kọ wọn wà náà kò tí wọn dá. Professor Charles Anambra yes kò dárúkọ láàárọ̀ yà bí nọ́mbà tó lóun fẹ́ tẹ́wọ́ gbà 1 2 as tí ń gbà yẹ na ọ̀dà kan hope is òdìmọ̀ láàárọ̀ yìí but nǹkan kan wà ní olóòótá àmọ́ study if we alleges must prove ó gbọ́dọ̀ come out with evidences àti àwọn ẹ̀rí ṣùgbọ́n ẹ̀rí nǹkan kan máa pa mí chairman tí wọ́n máa kí n máa wá evidence kiri gbà mí àwọn nǹkan wà jẹ́ pé evidence ò ṣe rí o ẹni wọ́n fẹ́ yọkọ̀ sí rẹ̀ léṣe ni o bẹ́ẹ̀ ni àwọn evidence kan sì gbọ́dọ̀ pé ẹ gbọ́dọ̀ kó jáde o ìjọ tẹ́ni bá kó jáde ìjọ náà lọ ráyé mọ́ o bẹ́ẹ̀ ni àwọn ìjà kan wà tẹ́ pé wọ́n sọ pé ó ṣìgùn rẹ̀ bá bó ṣe parí ẹ̀ ni nǹkan tó ń rawọ́ lé yìí kò lè yọnu sòrò tó ń ṣe o. ẹ ṣọ. máa sọ oríṣi fún yín àwọn kan wà tẹ́ pé tí máa rọ níṣẹ́ ok fi ọgbọ́n rìnrìn àjò tí wọ́n rán torí pé tílẹ̀ àjò tílẹ̀ bá dóòyì mẹ́ni yẹn gbogbo wọn hàn ni o ọwọ́ òsì lè bá àwọn láíláí ìwọ tí wọ́n ránṣẹ́ tó fi làákàyè jíṣẹ́ yẹ ẹnìyàn bá lọ o. now ohun tó ń lérí ogun kiri ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ lápọ̀dọ̀ mi táwọn kan pariwo pé Ọmọlólú òun pariwo pé competency ló mọ́ like confidence sípò ipe òkè láì kí wọ́n mú ọmọ Ìbàdàn mo ní I believe in ọmọ Ìbàdàn wọ́n wà competent ọmọ Ìbàdàn torí ẹ̀ bá pé tẹ́pọ̀ wà resourceful tó lè deliver not just ọmọ Ìbàdàn ok àwọn kan fẹ́ pick ọ̀rọ̀ yẹn and I went to go and meet ìkànnà against mi ọmọ Ìbàdàn bó wá lọ bá ìkànnà àbá mi tó jẹ́ mẹ́mbà CCI ó ní gbogbo tó ń sọ mò ń gbọ́ orí rẹ pé àwa tá a padà takò wọ́n lè pe competence làwọn náà ń wá kiri ok the point is this tí wọ́n bá fi iṣẹ́ náà yàn bí òun bẹ̀rẹ̀ sí ń ká tó ń dárúkọ àwọn kan nísìnyí eléyìí kọ́ lọ́kàn tó ń tẹ́ kó ṣe. kí ló wá kàn tí ó ṣe nígbà tó bá yẹ pé wọ́n jọ mọ́ ni lóòótọ́ ṣé kó ọmọ dáyà rẹ̀ jẹ ni nígbà pé tí wọ́n sì jọ wà ń jọba nu tí wọ́n sì lé bẹ́ẹ̀ tí wọ́n jọ wà ń jọba sọ̀rọ̀ èmi ò sọ pé òótọ́ ni tó sọ o mo sọ pé tó bá jó òótọ́ ṣé àwọn tó wá dàkọ yẹ ṣe ìwà rò pé bí ọwọ́ òfin ṣe tó òun ọwọ́ òfin amọ̀ tọ́wọ́n náà ni
this country and operate selective system of justice system selective justice and operate okay tẹ́ pé àwọn kan ní agbára tẹ́ pé fòsípò fi ṣe strong tó àwọn gangan òfin ni wọ́n kàkà kí òfin mú wọn ìlú ògbóná jẹjẹrẹ o okay because block tó ń belong sí block àwọn alágbára Nàìjíríà ni. tó bá yẹ pé lóòótọ́ ilé àwọn tó dárúkọ yẹn wà ń bẹ̀ níbi tọ́rọ̀ Nnamdi Kanu dé dúró báyìí bẹ́ẹ̀ni àfi kàn ṣẹ́tù ọ̀rọ̀ yẹn politically kí wọ́n ó yà wọ́n bá dákọ̀ wọn bá tí wọ́n sì wà ń bẹ̀ òun ò lè pẹ́ ń bẹ̀ mọ́. ṣùgbọ́n tẹ́mi rò ní pé tí wọ́n bá mọ̀ sí lóòótọ́ àwọn ò ti wọ́nà àti bí ó ṣe jáde àwọn tó dákọ̀ ìsúnmọ́ òkè púpọ̀ wọ́n ní influences tán lè lò tí ò bá ní tèrè bá wọn ni o. nǹkan tẹ̀mí rí pẹ̀lú nǹkan yìí. wọn à ní ṣe bíi pé wọn mọ̀ bẹ́ẹ̀ tí ò ní tèrè bá wọn náà wọ́n ṣe tó wáyé pé wọ́n lọ́wọ́ nú ẹ̀ rárá o àwọn sì wá dákẹ́ báyìí bí omi inú àmù látijọ́ yìí. kò mí o. pé àwọn lágbára tí mò ń sọ nípa constitution òfin ò sí fún àwọn tí wọ́n rọ́wọ́ fi yọrí àwọn yẹn gẹ́gẹ́ ló fi àwọn tán ní nǹkan tán jẹ́ high influence individual kò sí tó fi máa fi wọ́n ṣe wọ́n wá ọ̀rọ̀ yìí lọ síwájú tán wà lọ sẹ́yìn tí wọ́n lọ discover pé lótìtọ́ làwọn ẹni wà ń bẹ̀ ibẹ̀ náà ni kéèsì yìí máa kú sí. obìnrin kan wá sórí ètò wa lálẹ́ àná láti Abẹ́òkúta láti Ẹ̀gbẹ́ àbí nǹkan. Kwara state ni ẹ. Ẹ̀gbẹ́ kọ́ bóyá gbẹ́ kínní kan sá lógùn state ni Ogun state ni Ìjẹ̀bú ni bọ̀ ara àwọn orúkọ ó ṣeéṣe kóbìnrin yẹn wà ń ta. ọmọ kan láti ọ̀dọ̀ àbí baálé abúlé wọn ó wá pe ọmọ rẹ̀ ó tàn jáde ó sì lọ sọ́dọ̀ baálé yẹn wọn sáré ọmọ yẹn mọ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wàhálà ti pọ̀ àwọn kan wọ́n lo oko ńjọ́ kan wọ́n bá rí ẹ̀jẹ̀ lójú ọ̀nà ìgbà wọn tí wọ́n sáré wò síwájú wọ́n bá òkútu ọmọ yẹn wọ́n ti gé orí ẹ̀ wọ́n dẹ̀ ti yọ àtẹ̀ láti ibi ọrùn ẹ̀ wọ́n dẹ̀ yọ ọwọ́ rẹ̀ náà wọ́n yọ lọ at the end of the day wọ́n arrest ẹnìkan ẹni tí wọ́n arrest dárúkọ ẹni tó jẹ́ leader abẹ́yẹn pé òun ní kó òun tàn wá òun ló lò ọmọ yẹn ọmọ ọlọ́pàá yẹn ṣe dáadáa wọ́n sì mú wọ́n ní wọ́n gbé wọn lọ ilé ẹjọ́ bẹ́yàjọ́ kejì àbí nǹkan ìyá yẹn ò mọ charges tán fi gbé arákùnrin yẹn ṣùgbọ́n ẹni tó jẹ́wọ́ yẹn wà lẹ́wọ̀n dì sí ẹni tí wọ́n ní kí wọ́n wá lo ẹni yẹn gangan ó sì rìn káàkiri ìlú yẹn kódà ó tún threaten ìyá yẹn pé ìgbà díẹ̀ ló kù fún ìyá yẹn ò mọ̀ bó ṣe jáde ńlé kò mọ̀ bẹ́ẹ̀ ni yẹn ṣe jáde lẹ́wọ̀n irú charges wo náà fi gbé irú kí ló ṣẹlẹ̀ Ogun State ló ti ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ láti pín ọ̀rọ̀ tẹ́ ń sọ lọ́yìn láti kí ọ̀rọ̀ Nnamdi Kanu. níjọ́ ní tá à ń sọ̀rọ̀ àti pastor mo sọ fún ọ mo ń sọ bí mo ní constitution. Ìgbìlẹ̀ Ìjẹ̀bú. Ìgbìlẹ̀ Ìjẹ̀bú. tá a bá dúró lórí pé òfin legality kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nílùú tá a bára wa yìí tí mo bá mọ̀ yẹn kò sí àfọ̀kì tí mi lè ṣe nígboro torí mo pé mo ní bàbá ń gbẹ́jọ́. ẹ ṣọ́ sá. bí kò sí tí ó ṣẹlẹ̀ bàbá they will ask me to compromise and I will compromise kò jù bẹ́ẹ̀ mo ẹnìkan sọ ń jó ni pé kó tó di pé Mr. President pé líìsì àwọn tó fẹ́ tú sílẹ̀ yẹn padà ó ní tí wọ́n bá go ahead láti lọ ṣiṣẹ́ yẹn ó ló ṣùọ̀ dáadáa wípé henceforth cocaine gbígbé àtàwọn ìwà ọ̀daràn ṣíṣe wọ́n ti fààyè gbà ní Nàìjíríà mo sọ pé sófin wà àwílé following the law. Fẹ́mi ń sọ̀rọ̀ sókè náà Mr. Fẹ́mi ń sọ̀rọ̀ sókè kí ló ṣẹlẹ̀ ẹ má bínú àwa ni o. so àwílé following the law so gbogbo orú nǹkan bẹ́ẹ̀ lèmi ṣe sọ́njọ́ yẹn pé òfin tán dárúkọ òfin wà lóòótọ́ but òfin wà fún àwa kan òfin ò sí fáwọn kan bó ṣe rí ẹ̀xá lẹ́nu Nnamdi Kanu tó sọ̀rọ̀ jáde ó dá mi lójú wípé before now DSS wọ́n lè máa sọ̀tọ̀ they must have done their investigation to the extent pé wọ́n mọ àwọn wo ló ń sponsor Nnamdi Kanu but àwọn kò ṣe bá wí ni àwọn tí ò ṣe dákọ̀ so orúkọ tó dárúkọ yìí mo mọ̀ pọ́n tó jù bẹ́ẹ̀ lọ mo fẹ́ assume pé in case tó bá ṣe pé orúkọ yìí bá tú o àti ìgbà wọ́n jù bẹ́ẹ̀ lọ but kí ní kan dá mi lójú pé dàpọ̀ kí ni wọ́n fi dájú mà ṣe kí ni wọ́n fi oníṣòdì mà ṣe kí ni wọ́n fẹ́ fi Wike ṣe káàtì pé lótìtọ́ tó sọ ó correct orí ẹ̀ náà wọ́n padà fi fọ́ àgbọn. ṣé wọ́n dákọ̀ tí wàá dájú mà ní. wọ́n dákọ̀ ẹ̀
so ó fi èyí pé bó ṣe wà yìí ó ti sọ̀rọ̀ yẹn jáde sí láìpẹ́ nígbọ́n kankan pa ẹ̀ mọ́ òun lè máa ṣe wọn náà o but àwọn yẹn ti lọ ọ́ kó ṣe pé àdéhùn ànígbọ́n kankan pa ẹ̀ mọ́ ní ìsìn ta ló sọ pé kò ní contest to be a senator or kó lọ sí house of rep á dẹ̀ wọlé so irú àwọn tá a mú lọ́wọ́ ní ìsìn àwọn tá a ràn lọ́wọ́ láti lọ represent wa ó ti sòótọ́ ó ti dàrú tó bá correct o but èmi sure pé DSS ó bẹ̀rẹ̀ iṣẹ́ lórí nǹkan. máa wọ́n tọ́ dákọ ni ìyẹn sun Wike David Umahi. Former governor Ogbenu Umahi. Theophilus Danjuma. Umahi minister of works. ní ìṣe ó ti ṣe General Daruko Brutai. Brutai kan náà ó mọ tó ń sọ fa. Hope Uzodinma. Babajide Sanwo-Olu. High profile individual. Okezi Ipiasu. Former governor. Abubakar Malami. Minister of Justice. No, ó tiẹ̀ sọ pé ó ní list àwọn tó ń sponsor. Director of State Service DSS. DSS. Oluwatosin Ajayi. Yusuf Bichi. Former DG náà nìyẹn náà. Former DG. DSS. Ahmed Rufai Abubakar. Ìyẹn náà ẹni yẹn náà former Director General of the National Intelligence Agency. NIA. Ẹ wá gbà mí. So àwọn high profile individual ó mọ nǹkan tó ń sọ ẹ jẹ́ àwo ibi tí ó bá dé bob mo mọ̀ pé tí kinní ìbá ti ń dòótọ́ lọ wọ́n padà yàwó yẹn ká ẹ̀ náà ni. Tó bá jẹ́ irọ́ ni gbogbo kinní kí ni òfin ni wọ́n ṣe fún Kanu àti lọ́ọ̀yà rẹ̀. apájúrì ni ẹ̀ wọ́n máa fún lẹ́wọ̀n níbẹ̀ ó ti sọ on the first kinní nàbí that's first. Lọ́ọ̀yà rẹ̀ wà ní remand báyìí. Bẹ́ẹ̀ ni yóò ti gbọ́dọ̀ protest ṣe rí nǹkan tí mo fẹ́ sọ lórí nǹkan tí Nnamdi Kanu sọ èmi mọ̀ dájú wípé òun náà lè ṣe ó lè two way ni ó lè orchestrate ẹ̀ kí wọ́n kó gbé okùn ọ̀ràn kó kìbọ àwọn kan lọ́rùn nílùú pé tẹ́ ẹ bá ń wọ́ mi kiri èmi náà wá àwọn tí máa wọ́ àkọ́kọ́ nìyẹn that's one school of thought. Second school of thought ni pé èmi ò lè gbà gbogbo àwọn tí Kanu dákọ òní Kanu ń sòótọ́ mentioning people like Babajide Sanwo-Olu èmi ń wò bẹ́ẹ̀ ni o kí ni líǹkì tó fẹ́ wà láàrin Babajide Sanwo-Olu àti Nnamdi Kanu. ìwọ no mo gbọ́ o èmi àní opinion tèmi ní báyìí now ṣíṣe pé ó ń raise issue yìí to paint it to have national outlook kó lè bá capture the whole torí omensan east omensan west omensan north láti capture the entire federation now the thing is this tó bá ń dárúkọ àwọn èèyàn bíi eléyìí ṣé number one chairman wípé wọ́n òṣìṣẹ́ káwọn yẹn ṣiṣẹ́ tọ̀ kí kéèsì yẹn lọ lè tó báyìí pé ó jẹ́ pé ó jó òótọ́ fẹ́ jó òótọ́ one àwọn wò bẹ́ẹ̀ ni now ó sì lè jẹ́ pé omi rẹ̀ yóò gbèrò yányán. bẹ́ẹ̀ni either way no. He mentioned them. He mentioned them for political reason. At least Igbo people, for Igbo people to see them as bad people. He doesn't know what he's doing. Is it not? Assumption làwọn náà sọ. Is it not Brutai that take him to Nigeria? Kanu is not stable. As his witnesses to defend. Ìjẹ́ mi mọ̀ ní pé ẹni tó sọ̀rọ̀ ẹ̀ náà opinion wọn náà express ọkùnrin ti mention rẹ̀ wọ́n dẹ̀ láti ṣiṣẹ́ lórí kọ̀ọ̀kan nu wọn pé kí ni attachment tán ní pẹ̀lú Nnamdi Kanu so wọ́n máa wo kí ni attachment what is the connection tó wà láàrin àwọn gbogbo àwọn tó dárúkọ yẹn wọ́n á ṣiṣẹ́ wọn ni a lè assume pé a lè fọwọ́ gbáyà fẹ́ anybody in 1976 nígbà tí wọ́n ṣe kú ọkùnrin tí wọ́n ní kó mọ̀ sí Ọbásanjọ́ yàn pé kó mọ̀ ṣèdájọ́ àfọ̀gọ́ màá rántí orúkọ ẹ̀ sí Bísálà òun ló condemn gbogbo àwọn dimka nǹkan bẹ́ẹ̀ ibẹ̀ náà ti náwó sọ náà pé bá àjọ ṣe kú ni nǹkan dàrú tribunal dàrú wọ́n padà jọ yọ ojú wọn méjèèjì wọ́n fi ìbọn yọ ojú wọn káyìn. àpá wọn rè wo ni wọ́n yọjú wọn. ìbọn náà yìí fún wọn. ewu wa ni wọ́n yọjú ebi ẹ̀ pa wọn ni. ṣé wọ́n pa wọn ni. In the Igbos, if the Igbos want Nnamdi Kanu to be released, they know what to do. Why are the 5 governors in the southeast silent on it? If all the southeast governors
and traditional rulers decide to meet Tinubu to release Kanu for them, he will be released. It is like they don't want him released. It could be. Ó lè rí bẹ́ẹ̀. Èmi ò lè na two-way ní ẹ máa gbọ́ mi. Àwọn tó bá ní political coloration tó wà nípò òṣèlú sáfin kìíní báyìí kálukú wọn ń gbórí wọn sá. My for instance Senator Yinaya Abaribe tó fẹ́ fara kí Nnamdi Kanu fẹ́ sọ lẹ́nu nígbà náà sáyẹn pé òun stand bí sọ tí fún Kanu tí Kanu fi John Bay. You will be shocked that Kanu is just playing upon people's intelligence. Kanu doesn't know what he is saying in this case or stop insinuating anything about those names. He wants to use it for something not yet known. Oko kan lè dédé mention orúkọ. Ọmọ àlè ṣe bẹ́ẹ̀. Ẹ̀dùn ṣe ń gbónú ẹ̀wọ̀n ni. Bá ṣe pé ń gba gbónú ẹ̀wọ̀n kò lè dédé mention orúkọ. Àwọn tó wá dárúkọ dárúkọ yẹn. I want to say this kápẹ́ yẹn lásán làwọn tó dárúkọ by now wọ́n ti gbé wọn. Aṣọ. Wọ́n ti gbé wọn. Ó mọ ibi tó ń lọ o. But pé kò lè hun. No, mi sọ pé kò lè parọ́ náà. Ọba Ogbenu sùn. Alhaji Oriyomi, your analysis about Nnamdi Kanu is misleading and not true. Are you saying those who are mentioned? Are you saying those who are against him from day one are the ones supporting him? He is just being political. Tún faramọ́ táwọn náà. No, not at all. Opinion wọn ni. Not at all. Not at all. Èmi mọ̀ pé kápẹ́ni tí ò lórúkọ ló bá dárúkọ lónìí wọ́n á máa ṣẹ̀wọ̀n lọ́wọ́ báyìí. But orí ẹ̀ tó dákọ̀ ara wọn lè tí máa ṣẹ̀wọ̀n náà. Ó ṣe wọ́n ti palẹ̀ wọn mọ́. Sí yàtọ̀ láàrin wọ́n fi pamọ́ àti wọ́n sáà ní rí gbòòrò. Wọ́n lè tí máa ṣe. Ó no ó mention wọn as witness ẹ jẹ́ ká nù. Mo understand the and wọ́n ti gbé wọn tó bá mention. Ẹ máa gbọ́ tó bá mention àwọn tí wọ́n lórúkọ pé as witness by now wọ́n ti kó wọn lẹ̀. Ìlú ìlà wà now this is Nigeria now kì í ṣe South Africa wọ́n ti kó wọn lẹ̀. Sẹ́mi pé 2017 Onítúkù Brutai ló ní kí àwọn ọmọ ológun kan lọ yabolé baba Kanu ní Umaya tí ìgbà yẹn incident yẹn ló lè sìnkú baba Kanu ìgbà yẹn. Bóyá ó fẹ́ confront Brutai lórí àwọn nǹkan kan. lórí àwọn nǹkan kan. Kódà àwọn tó dárúkọ lè ṣe pé ó fẹ́ sọ àwọn nǹkan kan kó fi confront ikú bí. Ṣùgbọ́n pé ó kàn dédé mórúkọ. bóyá fẹ́ sọ pé Brutai wọ́n mi ṣáájú lòun. Ó kàn dédé dárúkọ. tó wá mú òun. bóyá ó fẹ́ rojọ́ mọ́ wọn ní pé abẹ́sẹ̀ lọ lé bàbá ẹ̀. bóyá tó fẹ́ ṣe nìyẹn. Kò ṣe dákọ̀ gómìnà Èkìtì kó dákọ̀ gómìnà Ọ̀yọ́ kó dákọ̀ gómìnà Ọ̀ṣun tó dákọ̀ kankan ni. Ó mọ àwọn tó ń sọ náà. Ṣé rántí Gbogbo massacre ní Rivers? Ṣé bá rántí? Ṣé mọ̀ pé ó ṣeé ṣe president massacre yẹn ló fẹ́ gbé Wike lọ́rùn. Could be. Because ìgbà tí mi ṣe funding lọ́wọ́ báyìí mò ń wọ́n pé kí ni Kanu lè máa dákọ̀ Wike fún. Now tí Sanwo-Olu lẹ́kọ̀ọ́ but àwọn nǹkan tó ń dákọ̀ yẹ so ní link kan pọ̀ mọ́ nǹkan tó sọ́gun tó ń gbà ní. Àwa ò lè mọ DSS ni ó ṣiṣẹ́ lé lórí tí wọ́n bá wà ní rìpọ́ọ̀tì. àmọ́ gbọ́dọ̀ sí Kanu for now. Abẹ́ ni so mo like ibi tẹ́ lọ torí ó lè ṣe é ṣe kí ó sì gàrí mu lẹ́wọ̀n. Wọ́n sọ pé àwọn yẹn ni. Bí ó ṣe rí nìyẹn. káwọn yẹn má ṣe nǹkan kan wọ́n láwọn ni. Ṣé bẹ́ẹ̀ ti wo fíìmù yẹn rí ta ló pa chief. Fíìmù kọjá dé ńgbà kan ta ló pa chief. Kọ́ mọ̀ ṣe ru ta ló pa chief là padà lọ yìí. Chief kú ni. ọlọ́pàá ọ̀run kẹ́sì. Àmín.